So ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá òun ni atọ́kùn ètò yín. Lónìí a ó máa bára wa sọ̀rọ̀ lórí àwọn òṣèré ìtàgé ilẹ̀ Yorùbá èyí tí olóyìnbó mọ̀ sí celebrities, actors and actresses. A ó máa bára wa jíròrò lórí irú eré wo ni wọ́n ń ṣe, irú àwọn fíìmù wo ni wọ́n ń ṣe síta, irú ipa wo ló ń kó láwùjọ wa, irú ẹ̀kọ́ wo ni àwọn ọ̀dọ́ wa ń kọ́ nínú eré wọ̀nyí. Ṣé bí wọ́n ti ń ṣe láyé àtijọ́ ni wọ́n sì ń ṣe di àkókò yìí. Ayé ìgbà àwọn bàbá wa Ògúndé, Albert Ògúndé, kí àwọn onílẹ̀ kí wọ́n fi ọ̀run kẹ́ wọn, kí Ọlọ́run bá wa dẹ ilẹ̀ fún wọn. Ṣé bí àwọn bàbá ṣe ti ń ṣe láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ni àwọn wọ̀nyí ni wọ́n ṣe ń gbé lọ? Èmi ní tìtèmi o, wọ́n ti yẹ̀ lórí ìlànà ti bàbá tipẹ́tipẹ́. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn eré tí wọ́n ń ṣe ní ìsìn ó túbọ̀ ń kó wa sí oko ẹrú sí ni lójoojúmọ́. Irú eré wo ni wọ́n ń ṣe? Irú fíìmù wo, irú eré àgbéléwò ni wọ́n ń ṣe ní ẹnujọ́ mẹ́ta yìí? Àtìgbà tí mo ti wà lọ́mọdé ní píníṣín, tí mo ti wà lágbèékọ́rùn roko ni mo ti máa ń rí tí wọ́n máa ṣe eré ìtàgé, ibi tí àjẹ́ tí pàìtọ̀ tó ti ń lu àjẹ́ pa pẹ̀lú orúkọ Jésù, ibi tí àfáà tó ti ń kéwú láti fi lu àjẹ́ pa. Ṣé bí bàbá wa Ògúndé ṣe kọ́ wa rèé? Ṣé irú láyé ìgbà tí àwọn bàbá mi wà ń kékeré, irú eré tí wọ́n ń wò kọ́ rèé? Àwa wí tán ẹni kí a gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ọ̀nà dà tí a fẹ́ fi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ká má gbàgbé pé ẹ̀sìn méjèèjì yìí, ìyẹn ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Mùsùlùmí, wọ́n gbé wá fún wa ni, kì í ṣe tiwa. Ìṣẹ̀ṣe òun ni ẹ̀sìn tiwa. Kábò òòṣà òun ni àṣà àti ìṣe ìdílé gbogbo wa ní ilẹ̀ Yorùbá. Òun lórísun wa. Ẹ má gbàgbé o, tó ṣe bí òwe ẹ̀yin àgbà o. Ẹ̀yin náà lẹ sọ wípé odò tó bá ti gbàgbé orísun, gbígbẹ ló máa gbẹ. Odò yìí ti ń gbẹ lọ nítorí pé a ti gbàgbé orísun wa. A kò mọ̀ bí a ṣe ń ṣe láyé àtijọ́ mọ́. Púpọ̀ nínú ọ̀dọ́ ìwòyí kò tiẹ̀ mọlé mọ́. Púpọ̀ nínú ọ̀dọ́ ìwòyí kò mọbi tó ti wá. Kò tiẹ̀ fẹ́ rí àgbàlagbà rẹ̀ sójú. Àgàgà tí àwa obìnrin ta bá ti darúgbó àti dàjẹ́ àti doṣó lọ́kùnrin àti yẹ ní ẹni tí wọ́n ń sá fún nítorí pé a dàgbà. Àgàgà gẹ́gẹ́ bí gbogbo rògbòdìyàn tó tiẹ̀ tún ń ṣẹlẹ̀ nínú ìlú sìn, tẹ bá rí arúgbó èyí tó rorò máyà tó ń lọ tó ń wá ní tí ó jẹ, ó ti dàjẹ́, ó ti dẹni tó yẹ kán lẹ̀ kó pa. Kí ló dé tí gbogbo nǹkan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa? Ṣèbí nítorí eré àgbéléwò tí à ń wò ni. A máa rí wọn, wọ́n á ṣe fíìmù. Àjẹ́ ni, ó bayé ọmọ jẹ́, ó ṣe gbá, ó ṣàwo. Àjẹ́ ni, ó fẹ́ dàlúrú, ó fẹ́ bàlú jẹ́. Ṣé àwọn àjẹ́ wa ń ṣeré ni? Kò sí oore kan tí àwọn àjẹ́ wa ń ṣe. Ẹ má gbàgbé o, àjẹ́ wà nílùú òyìnbó. Bẹ́ẹ̀ ni, tó dá mi lójú tí mo dẹ̀ ti rí
mo ti rí ìdí kan àbí méjì tí mo lè fi sọ wípé bẹ́ẹ̀ ni òyìnbó lájẹ́. Ẹ wo ọdún òyìnbó, ọdún Halloween tí wọ́n máa ń ṣe, àtàwa dúdú àtàwa òyìnbó, àwọn òyìnbó, àti ní Vatican City of Rome, quote me wrong, make your research. Wọ́n máa ń celebrate àwọn àjẹ́ àti àwọn òkú wọn tí wọ́n ti kú. Gbogbo eléyìí wọ́n á múra bí àjẹ́, wọ́n á wọṣọ dúdú, wọ́n á wọ aṣọ pupa, wọ́n á wọ aṣọ aláràǹbarà láti fi ṣe ọdún àwọn àjẹ́ wọn, láti fi rántí àwọn àjẹ́ wọn. Ẹ má wàá gbàgbé ibi tí gbogbo àwọn òyìnbó tí wọ́n ti ń wọ aṣọ dúdú, aṣọ pupa, aṣọ funfun aláràǹbarà tí wọ́n ti ń ṣe ọdún wọ̀nyí. Àwọn àgbààgbà wọ́n wà nínú yẹ̀wù níbi tí wọ́n ti ń gbé ẹbọ. Mi ò yọ sọ o, bó ṣe rí nìyẹn. Ó ní ọdún kan tí wọ́n máa ń ṣe ní ilẹ̀ Ìtàló yìí, ní ilẹ̀ Ìtàló pátápátá, débi pé ní Rome, Vatican ni wọ́n ti ṣe jù. Òun ní ọdún Befana. Ẹnikẹ́ni tó bá ní àǹfààní láti Google ẹ̀, kó lọ sí orí ẹ̀rọ ayárabíàṣá, kó lọ wò ó pé ta ní Befana ní ayé àtijọ́. Àjẹ́ pọ́nbélé ni, àjẹ́ ni Befana láyé àtijọ́. Ó máa ra ẹ̀bùn lóríṣiríṣi. Kì í ṣe pé ó máa ti ra ẹ̀bùn, ó máa fi agbára àjẹ́ ẹ̀, á fi kọ̀njọ́ ẹ̀bùn lóríṣiríṣi, á fi màjíìkì yẹn, á fi ṣe ẹ̀bùn oríṣiríṣi jáde. Á máa yà láti ojúlé sójúlé láti máa fún àwọn ọmọ kéékèèké. Díẹ̀ ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ń bọ Befana lọ́dọọdún tí gbogbo àwọn ọmọdé, wọ́n wá ní àgbàlagbà obìnrin tó máa múra bí arúgbó, ó máa gbé àwọn ẹ̀bùn dání, á máa fún àwọn ọmọ kéékèèké. Á dẹ̀ mú ìgbálẹ̀, nítorí ìgbálẹ̀ ni àwọn àjẹ́ òyìnbó fi ń fò. Ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Tí ẹ bá wo àwọn fíìmù tí àwọn òyìnbó ń ṣe fún wa lórí amóhùnmáwòrán, most especially wọ́n pe fíìmù kan ní Legend of the Seeker. Just apart from this Legend of the Seeker, ẹ kàn tẹ̀ sórí ẹ̀rọ ayárabíàṣá pé àwọn epic movie òyìnbó, ó máa gbé fíìmù àwọn àjẹ́ wọn jáde, how they use their power positively and negatively. Nítorí pé ẹ̀yin àgbà náà lẹ sọ pé tibitire la dálé ayé. Àwọn àjẹ́ wọ̀nyí wọ́n ní ìwúlò wọn láwùjọ. Mi ò rí fíìmù àgbékalẹ̀ òyìnbó kankan tí wọ́n ṣe, mi ò réré òyìnbó kankan tí wọ́n ṣe tí wọ́n rí pé wọ́n ṣó ibi tí òyìnbó tí pásítọ̀ ti ń lu àjẹ́ pa pẹ̀lú orúkọ Jésù. Fíìmù Yorùbá ni mo ti máa ń rí, fíìmù àwa aláwọ̀ dúdú ni mo ti máa ń rí. A kì í gbé nǹkan tiwa lárugẹ. Àjẹ́ wa ò dá, àjẹ́ wa ò dá, àjẹ́ wa ò dá. Tá bá ti mú wọn kálẹ̀ kó pa wọ́n ni. Ẹ má bínú o, ẹ̀yin tí ẹ lágbára ní ilẹ̀ adúláwọ̀ àti ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin tí ẹ lágbára, tí ẹ ní spiritual power, àwa tá a mọ̀ yín o. A dẹ̀ mọ̀ wípé agbára yìí ẹ lè ṣe kẹ́ lò positively fún wa. Ẹ má torí àwọn tó ń pẹ̀lú ọ̀bọ jáwùrà yìí kí ẹ fi kọ̀yìn sí wa. Ẹ lò ó fún ìgbéga
ìyọrísókè àwa ọmọ Oòduà. Nínú ẹ̀yin tí ẹ̀ ń ṣe fíìmù àgbéléwò yìí, ṣé ẹ máa ìkọ̀kànnú yín lè bọ́ta kó sọ wípé òun ò lo agbára babaláwo, òun ò lọ sọ́dọ̀ babaláwo rí fún agbára kan àbí ìkejì, fún ìrànlọ́wọ́ kan àbí ìkejì? Ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣe ẹ̀yọnú àgbà. Ṣé Jésù ló ṣe ẹ̀yọnú àgbà fún yín? Kí ló ń fi ẹ̀yọnú àgbà ṣe? Kó máa ró lọ́kàn yín. Kí ló dé tẹ́ máa fi máa ṣe fíìmù tẹ́ máa fi ta ẹ̀pá, tẹ́ máa ta àbùkù bá àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá? Àwa wí tán, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí, tí ọ̀rọ̀ ọba àti ọ̀rọ̀ Wàsíù kò kàn mí, bó jẹ́ òótọ́ bó jẹ́ irọ́ kò kàn mí. Àmọ́ ìyá wa ìyá Esabod bọ́ta, ó sọ̀rọ̀, ó ṣe gbogbo ẹ̀, ó bú ọba kò kàn mí. But lẹ́yìn tó bú ọba ńkọ́, ṣé ọba tó bú nìkan la rí? Ìyá yẹn sọ̀rọ̀, ó tó ọ̀rọ̀, ó korò lára àwa ọmọ Oòduà. Ó ní kí ni, ó ní òun ìgbà tí tẹ́ bá lọ wo fídíò ìyá yìí dáadáa, ó ní òun mọ̀ pé agbára yìí wà. She was only provoking you people to bring out to power, to use it positively. Ó ní kí ni àwọn ọba wa ṣe fún wa? Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni. Kí ni àwọn ọba wa ṣe fún wa? Kí ló dé tó yẹ pé àwọn ọba wa wọ́n ti dá lúrú pọ̀ mọ́ ṣàpà? Tí wọ́n bá máa ṣe politics, wọ́n ṣe politics, kí wọ́n bá máa jẹ ọba kan jẹ ọba, ká mọ̀ wípé aládé ni wọ́n. Ìyá yìí sọ̀rọ̀, ẹ dìde, ẹ pé àwọn òòṣà yìí, ẹ jẹ́ kí wọ́n dìde, á mọ̀ pé wọ́n wà wọ́n ní agbára. Let them do something. Àwáwítán ìwọ Ibrahim Chatta, you just came out, I thought you had brains. Mo rò pé o ní ọpọlọ, mo fún ẹ ní ọwọ́ tiẹ̀. Ó wá bọ́ síta, ó wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀. Màmá wa Esabod, àgbàlagbà níyìn o, ẹ bú ọba. Gbogbo nǹkan tí ìyá yẹn sọ, nǹkan èèyàn kan tí gbogbo yín dìmú nìyẹn, àti wa àtìbà. Ipò bú ọba. Ṣé kò wá, wọ́n ní bí èèyàn bá ti ẹ̀ ń ṣe èrè, òótọ́ ọ̀rọ̀ máa wà nínú àṣìírè. Kí ni àwọn ọba wa ti ṣe fún wa ní ilẹ̀ Yorùbá? Tí kò bá ń ṣe pé ẹni tí ò bá lówó kò ní joyè. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ti jáde kúrò lábẹ́ ìyá wọn, tí wọ́n ti ẹ̀ tí ronú pé nǹkan táwọn fẹ́ ṣe fún ọjọ́ ọ̀la tí wọ́n rèé, àwọn ọba wa máa sọ pé in the name of pé wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́, wọ́n máa mú wọn, wọ́n á fi wọ́n ṣe aya. Ìwọ Ibrahim Chatta, have you ever láti represent ìlú ẹ ilẹ̀ Tápà positively rí nínú fíìmù? O ṣe fíìmù rí yàtọ̀ sí pé bàbá Tápà o, àjẹ́ èèyàn burúkú ni o, ó ń pààyàn ni o, ó lóògùn kà lọ́wọ́ o. Ṣé gbogbo àjẹ́ ilẹ̀ Tápà ni ò wá dáa ni? Gbogbo agbára ilẹ̀ Tápà ibi ló fi ń ṣe ni. I put it to you, you are a bad representative of Tápà land. Ṣé ilẹ̀ Tápà, àwọn tó di ilẹ̀ Tápà mú lónìí, agbára wọn, agbára bí ni wọ́n fi ń ṣe ni. Ṣebí tiri la dálé ayé ni. Ẹ ti sọ jẹ́ ká rí wípé àwọn àjẹ́ wa wọn ò ní ìrànlọ́wọ́ kan tí wọ́n fẹ́ ṣe fún wa ju pé kán rí ẹtẹni títí ẹ̀ ń da lọ kán pa. Jésù ṣé Jésù, èmi ò rí bí tí pásítọ̀ tó jẹ́ pé àjẹ́ tó gbójúgbóyà pásítọ̀ dẹ̀ lọ bá àbí babaláwo, pásítọ̀ náà á fẹ̀jẹ̀ wẹ̀, á fi ẹ̀jẹ̀ á fi wẹ̀ tó bá jẹ́ babaláwo tó dúró lórí òótọ́, torí àwọn babaláwo tó dúró lórí òótọ́ wà. Kí ló fi wẹ̀ wọ Ibrahim Chatta dàgbà? Agbókọ́ ni. Tí ó lè bọ́ síta sí public pé o ò ẹ́và nílé ayé yìí lo nǹkan ìṣẹ̀ṣe
rí kò ṣeé sọ. Ẹ máa ṣe fíìmù ẹ máa fi tì wá sínú epo ẹrú sí. Nǹkan èèyàn kan tí mo fẹ́ fi kún ni wípé àwa ọmọ ilẹ̀ Kóòtù Òjíire ẹ jẹ́ ká lajú wa o, ká dìde o. Ogun abẹ́lé ti ń jà wá o. Ogun abẹ́lé ó ti ń jà wá. Nínú ilẹ̀ wa yìí náà láti rí ilé tó ń jó lójoojúmọ́ bí ilé epo ò bá jó ọjà á jó. Ó ti di ọjà mélòó tó ti jó ní ilẹ̀ Oòduà. Inú ilẹ̀ Oòduà yìí náà láti rẹ́ni tó ń ta èso tó máa kó sínú gọ́tà fún how many days, fún ọjọ́ mélòó, ó máa ṣe wá kó bọ́ síta, á wá fọ̀, á wá máa tà fún àwọn wo ló ń tà fún ní ilẹ̀ Oòduà. Orí ilẹ̀ Oòduà yìí náà láti rí àwọn tó ń ta ṣùkúdáì tí a máa ń mu tó dàbí ọtí. Adẹ̀rí tí wọ́n dà sórí orí fùkẹ̀fùkẹ̀ yẹn dẹ̀ jẹ́. Gbogbo àwọn Fúlàní Haúsá yìí wọ́n ti fúnra wọn ní mission tí wọ́n ń ṣe. Ogun abẹ́lé tí ń jà wá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ wa ẹ dìde o. Ẹni tí wọ́n bá ń pè tó ń jẹ́ òun ni àjẹ́ o, ẹ dìde o. Ẹ jí tí ẹ bá sùn, ẹ dífá, ẹ jẹ́ kí Ifá kó tọ́ wa sí ọ̀nà tá máa lò láti fi gbà. Nítorí tí a bá ń dúró kí àwọn ará bí wọ̀nyí, àwọn Fúlàní kọ́kàn dìde ńjọ́ kan kó bẹ̀rẹ̀ sí ní máa yan ìbọn, kó máa yọ àdá. Àwọn ilé tó ń jó yìí, ilé tó ń jó yìí, tí gbogbo ọjà tó ń jó yìí, ogun ni o. Ogun ta ló ń ti iná bọ ọjà? Kí ló dé tí ó yẹ pé ibi òwò wa, ibi ìṣòwò wa ló ń jóná? Ta ló ń ṣe? Nígbà tí Fáyọ̀ṣe wà ní Èkìtì, wọn ò máa jí ẹnì kankan gbé. Fáyọ̀ṣe máa dúró lórí òótọ́. Fáyọ̀ṣe máa sọ wípé àwọn Fúlàní ò ní lágbára ní ilẹ̀ Èkìtì, kò máa rí bọ́n máa lágbára nílẹ̀ Èkìtì. Títí Fáyọ̀ṣe ṣiṣẹ́ ti ẹ̀tàn tó fi lọ. Ó ṣe wá jẹ́ eléyìí tó ṣe wọlé yìí, Fáyẹmí yìí, òun ní gbogbo oríṣiríṣi ń ṣẹlẹ̀ lórí ẹ̀ because kò ní ẹ̀mí nǹkan tí Fáyọ̀ṣe ṣe. Ìgbà tí Fáyọ̀ṣe kúrò ńbẹ̀, ó sáré lọ sábẹ́ APC. Kí ló dé? Nítorí pé ó fẹ́ forí ẹ̀ pamọ́ ni, nítorí àwa ọmọ Yorùbá àdá. Ibo ni Ibrahim Chatta wà nígbà náà, nígbà tí Fáyọ̀ṣe ṣe gbogbo nǹkan wọ̀nyí? Ibo làwọn ọba wà? Mi ò sọ wípé ohun tí Fúlàní herdsmen tí wọ́n ṣe fún ọmọ Afẹ́nifẹ́re ó dá o, kò dá o, bó ṣe pa o. Ṣùgbọ́n àwọn ọmọ Afẹ́nifẹ́re kọ́ ni wọ́n kọ́kọ́ pa nílẹ̀ Kóòtù Òjíire. Ṣùgbọ́n ó ṣe jẹ́ ìgbà tí wọ́n pa ọmọ Afẹ́nifẹ́re làwọn ọba mọ̀ pé àwọn máa dìde lọ sí Àbújá. Tẹnitẹni tàkísà ń ta àtàn. Bí ẹ̀gún bá gún ọmọ tálíkà lẹ́sẹ̀, aráyé àwò wọn á mọ́jú mọ́. Ṣùgbọ́n tí ọmọ olówó bá fẹsẹ̀ kọ tó bá ṣubú lásán, ariwo máa ta. Ó dìgbà tí ọmọ aláìlẹ́nìkan tó bá ń rẹ́ni gbèjà ní ilẹ̀ Oòduà tó dẹ̀ ń ríjà náà gbè, tó dẹ̀ ń jẹ́ nǹkan láì mọ ẹnikẹ́ni. Ó dìgbà tí ọmọ aláìlẹ́nìkan bá ń jẹ́ èèyàn ní ilẹ̀ Oòduà láì mọ ẹnikẹ́ni kí ilẹ̀ Oòduà tó lè dá o. Kò dìgbà tó o bá tó wà lókè, tó o bá tó jẹ́ nǹkan kan nìkan ló ní impunity sí everything. Let us all have this impunity together.
bàbá mi ò jẹ́ ẹnì kankan, ìyá mi ò jẹ́ nǹkan kan, ṣùgbọ́n mo ní ẹ̀tọ́ tí ẹnikẹ́ni ò lè kìbomi, tí ẹnikẹ́ni ò lè fojú di gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Oòduà. Bí mi ò tiẹ̀ kì í ṣe ọmọ Tinubu, bí mi ò ń ṣe ọmọ Wọlé Ṣóyínká, mi ò ń ṣe ọmọ Ọbásanjọ́, mi ò ń ṣe ọmọ any one of these people. Ṣùgbọ́n torí pé mo jẹ́ ọmọ ilẹ̀ Oòduà, ọwọ́ tèmi wọ́n fi wọ̀ mí ní ilẹ̀ Oòduà. Mo dúpẹ́ ìpè gbogbo wa kò sú yín lórí ètò yìí, ètò wa Ìṣẹ̀ṣe Làgbà. Àwa a máa ń sọ bó ṣe rí ni, kì í ṣe pé nítorí pé à ń bẹ́ nìkan dìtẹ̀ àbá à ń bẹ́ nìkan bínú, ṣùgbọ́n à ń sọ nítorí ká fi lára wa lóye àti ká fi ṣe kí ni, ká fi dàgbà sí. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ òótọ́ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọn ò fẹ́ bọ́ta láti wá sọ. Ṣùgbọ́n àwọn onílẹ̀ wọ́n ṣe kí ni, wọ́n gbé èèyàn dìde láti wá sọ, láti wá fi ọ̀rọ̀ náà bọ́ wa. Èmi lọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, ìyá yín, Òṣàtọ́lá. A ó tún máa ríra. Ẹ ṣeun.